الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا أدوك لدو أولون وباتوني كمي أتيما بدادا كما بقلود نونو يكي أطلاري كما با النبي ومحمد sallallahu alayhi wa sallam ẹni tọ́lọ́run bá fẹ́ràn jùlọ tó ná sí gbogbo ayé ọlọ́run fàánù rẹ̀ bẹ́ẹ̀ àtèmi àti àlìjánnà onídẹ̀ra tọ́lọ́run bá nípalẹ̀ mọ́ fáwọn sàhábà àwọn tábì tàbíìn iṣẹ́ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ìwà rẹ̀ ìrìn rẹ̀ tí sọ nídọ̀mọ́ àlìjánnà ọlọ́run kò fi jí kémi àti yín olóríire o eléyìí ni ìpenisákèésí mi níwọ̀n bá sókí lẹ́ni ọlọ́run fàánù rẹ̀ bẹ́ẹ̀ kó ṣe lókun fẹ́ rí fẹ́mi àti yín láyé àti lálẹ́ kìyàmà du'a salatul istikhara àdúà náfìlà tó yẹ kéèyàn yàn bó bá fẹ́ dàrú mọ́ yàn lọ́wọ́ èwo ni kí n ṣe nínú ọ̀rọ̀ èèyàn fẹ́ lọ́rin àjò ó fẹ́ lọ lùkẹ̀rú wá ń bà ìlú tí mo fẹ́ lọ yìí ṣe ní sábà máa búbọ̀ ńbẹ̀ ó fẹ́ ṣòwò kan ẹ̀rú wá ń bà kó tó dáwó sí wípé òwò tí mo fẹ́ ṣe yìí tí mo bá dáwó sí ṣe ní wo gbèsè ẹ̀rù wa ń bà èwo ni kí n ṣe ó pàdé ọmọbìnrin kan ó wù wọ́ fẹ́ẹ́fẹ́ ẹ̀rù wa ń bà aya rẹ̀ ń já wípé ṣèkèṣe pọ́nmọ tí ọba gbèsè ayé òun jẹ́ ló ń pàdé yìí torí pé gbogbo ohun tí mùsùlùmí bá fẹ́ ṣe àfi kó ṣèwádìí lórí ẹ̀ o kó béèrè lọ́wọ́ ọlọ́run kó béèrè ìtọ́sọ́nà kódà bí èèyàn ra kẹ̀kẹ́ àyèmáyé kẹ̀kẹ́ téèyàn rà ti sọ ní delérí ibú ló fi jẹ́ ọjà sí wípé èèyàn béèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn tí kì í ṣe mùsùlùmí bá bá dàrú mọ́ wọn lọ́wọ́ wọn bí fálẹ́rè àwọn ẹlẹ́bọ wọn bí ọ̀pẹ̀lẹ̀ léèrè kò gbọ́dọ̀ dàrú mọ́ mùsùlùmí lọ́wọ́ kó bí fálẹ́rè o ń ṣe kúfùrù pẹ̀lú ọlọ́run ni o mọ́ sí irun ara rẹ lófò kódà kò gbọ́dọ̀ dàrú mọ́ mùsùlùmí lọ́wọ́ kó bí yẹ̀pẹ̀ léèrè kó bilẹ̀ léèrè má jẹ́ wọn dàrú mọ́ ọ lọ́wọ́ níbẹ̀ náà ànábì ọlọ́run tí wo yẹ̀pẹ̀ ànábì ìdírísì wo yẹ̀pẹ̀ wọ́n máa ń gbá ọmọ ni wọ́n máa ń ta ọmọ ni ànábì sallallahu alaihi wasallam lọ́lọ́run gbé dìde lópin ànábì olọ́lọ́run bá ṣe níkẹ́ fún gbogbo ayé àwọn sàhábà rẹ̀ mélòó lànábì pè wọnú yàrá tó kọ́ wọn yẹ̀pẹ̀ títẹ̀ yàrá wò làbúbákàrí tí ń dálejò lóhùn lè bá nù tíra radiyallahu anhu má jẹ́ ń tàn wọ́n náà agọ̀ni ó ní ìyẹn tí ń wo yẹ̀pẹ̀ fún ọ níjọ́ tó ń náà sí nílé tọ́lọ́rin àjò tó darí ń bèrè lọ́wọ́ ìyàwó àtọmọ ẹgbẹ́ta lọ́wọ́ mi wálé kí ló dé tí òbí yẹ̀pẹ̀ rẹ̀ léèrè ẹnìkan wá ń tẹ yẹ̀pẹ̀ fún ẹnìkan dífá fún ọ ń wá ń sọ tí ó ṣẹlẹ̀ lọ́la fún ọ kódà tí wọ́n bá sọ tó bá jòdòdó létí rẹ̀ èṣù nílò wọn kó lè bá gbàgbọ́ rẹ jẹ́ kó lè bá má gbàgbọ́ síwájú Ọlọ́run mọ́ ẹ má jẹ́ ń tẹ̀yìn tíra tí mo fẹ́ lò yìí ilé mùsùlùmí tá a bá dé tá a bá bá bígbà tí olómi ń lé ni o ìsìnkú ni mùsùlùmí rèé o gbogbo ẹ̀yin jàmá mùsùlùmí ẹ̀yin àfà ń ta kàkàkàn nítorí dátà ẹkú náwó ọlọ́run ní fara ní ẹnì kọ̀ọ̀kan wa ìsìnkú ni mùsùlùmí rèé léyìí ẹ má jẹ́ ń tẹ̀yìn agbòòjọ́ mùsùlùmí rèé àpamọ́wọ́ owó mùsùlùmí rèé tí ó yẹ kó já mùsùlùmí nígbà kan torí pé gbogbo àwọn àsìkáàr tó ṣe wá láǹfààní bẹ́rù bá ń báyàn àdúrà wo ló yẹ kó ṣe bí yẹn bá jẹ gbèsè ọ̀nà tí ó gbà san àdúrà tó yẹ kó máa ṣe bí yẹn bá bára rẹ̀ nínú ìbànújẹ́ bí yẹn bá bára rẹ̀ tó wakọ̀ ara rẹ̀ déríta kò yé mi mọ́ yorùbá ní ha lágbájá ti wá bọ́rọ̀ ara rẹ̀ déríta kò yé mi mọ́ àtìmí àti yín ọlọ́mọ fàánù rẹ̀ bẹ́ ọlọ́mọ má jẹ́ ọ̀rọ̀ ara wọ́n dàrú débi wípé abá déríta kò yé mi mọ́ bí yẹn bá bára rẹ̀ nípò yìí àdúrà tó yẹ kó ṣe jàmá mùsùlùmí kékeré rẹ̀ rí ó fẹ́ mọ́ sí èdè tí wọ́n sì tú sí haúsá rẹ̀ ń bẹ ní yorùbá rẹ̀ ń bẹ èbó rẹ̀ náà ń bẹ ilé mùsùlùmí tá a bá dé tá a bá bá bẹ́ẹ̀rù bá ń bọ̀ táwọn kan tí wọ́n dojú ní ọ wọ́n fẹ́ dá ọlọ́pọ̀ orú àdúrà tó yẹ kó o ṣe tọ́lọ́ wọn ègbé ọlékè inú ẹ̀ lọ́wà bá làwọn ti wò lè tó eégún lé ọmọ lù ń lé ọ̀ ń já odò ọ̀ ń jẹun lójú oorun ọ̀ ń bóbi sùn lójú oorun níjojúmọ́ àdúrà tó yẹ kó o ṣe inú ẹ̀ lọ́wà jàmá mùsùlùmí. Jábìr ibn Abdullah radiyallahu anhu malọ́gbàdì sí wa كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا الاستخارة في الأمور كلها كما يعلمنا سورة من القرآن ولا النبي قوة بياتي بلون lérí èwo ni kí n ṣe Ọlọ́run yẹn fún mi ṣẹ̀ṣà fún mi èyí tó dáa nínú tó yẹ kí n ṣe yìí gẹ́gẹ́ bó ti kọ́ wa lálùkùránì lànàbí kọ́ wa ànàbí ṣàṣeyọrí iṣẹ́ o ànàbí ò fi wálẹ̀ lásán o bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí kì í ṣe mùsùlùmí bá ń lọ bí wípé ẹ dijú ká gbàdúrà kí wọ́n máa rí nà sí yẹn mùsùlùmí ò gbọ́dọ̀ nígbàgbọ́ sí o ìṣekúfúrú pẹ̀lú Ọlọ́run ní o kẹ́nìkan pàdé rẹ lọ́nà kó ní Ọlọ́run rán mi sí ọ bí léèrè mi gẹ́gẹ́ fẹ́ fojú kan Ọlọ́run ìwọ́gọ̀ ni ọba tó dáyé tó dọ́hùn ẹnìkan wá ní Ọlọ́run rán mi sí ọ èèyàn ń wò sún sọ̀kan fún ọ ìwọ̀n fi làákàyè rẹ ṣeré kódà kó wú ikọ́ jọ mọ́dodo kíyàwó rẹ wà nù oyún kó sì rí nà sí ọ kíyàwó rẹ wà nù oyún èṣù ló lò èèyàn yàgbẹ́ kọ̀ tábà ẹni tí ń tọ̀ lóòró
ẹni títọ́ ń bẹ ní gbogbo aṣọ rẹ̀ ẹni tó jẹ́ pé aṣọ tí ń bẹ lọ́rùn rẹ̀ ọ̀nà tó gbàrà bọ́ ọba mà sí rí ẹni wọ́n mọ̀ pé kìí ṣe ni àdúrà òlọ́wọ́ àrínà sí wọ ni wọ́n sọ pé òlọ́wọ́ bá ń lò lọ́wọ́ jama mùsùlùmí bọ̀ bá ní jẹ́ mùsùlùmí má ló kù. Ànábì sallallahu alaihi wasallam sọ pé ìsà àmà dúkùn bẹ̀lẹ̀ amúrin fọlẹ̀ yẹ́rì ká ara kẹ àtẹ́yìn min ghairi lè faridọ̀. Bí ronú bá wọnú gbèsè ayé yẹn téèyàn ń rò èwo ni kí n ṣe ó fẹ́ lọ́rìn àjò ẹ̀rú ń bà ṣé kí n lọ àbí má lọ ó fẹ́ rajà ṣé kí n ra àbí kí n má rà ó fẹ́ dáwọ́lé kinní kan ó fẹ́ ra lẹ̀ ibi tí mo fẹ́ ra lẹ̀ sí ṣé kí n rà á èèyàn bẹ lọ́run lé lórí o kò sí nǹkan náà téèyàn bẹ lọ́run lé lórí kódà kó o fẹ́ ra sọ jama mùsùlùmí kẹfẹ́ kàǹkó pé ọlọ́run dákun mọ́ bí ọmọ fàánù rẹ̀ bẹ́ aṣọ àǹkó tá a fẹ́ kó yìí ọlọ́mọdé ń jẹ̀bi bọ́ ń bẹ̀ owó iṣẹ́ alọ́lọ́mọdé asírin. Ànábì sallallahu alaihi wasallam sọ pé summa liyakul ọ̀yàn náfìlà méjì min ghairi faridọ̀ yàtọ̀ fún ọ̀rẹ́ yẹn àkókò téèyàn yẹn náfìlà gbogbo wa láti mọ̀ bí yẹn bá jẹ́ mùsùlùmí tó yanjú dáadáa ó yẹ kó mọ̀ wípé bàbá kásùbà tán tó o bá ti jẹun o gbọ́dọ̀ yẹn náfìlà kankan mọ́ títí tóun ó fi yọ tí èka tàrí bọ́bá wa yí àtàrí nìrún tó wọlé kò sí ìrun kankan mọ́ lẹ́yìn àsùbà kò sí ìrun kankan mọ́ lẹ́yìn àsírì wọ́n fún mi náfìlà kan wọ́n ní bọ́dọ̀ bá fẹ́ wọ lèyàn yàn ọ̀ ń tanra rẹ ni o àṣesòfò sẹ́ni o kọ̀lẹ́rì o nínú Islam ìrun ní kí sẹ́yìn tó káàkiri wọná ọlẹ́ kí wọná o tọrọ yapa Nabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni kò sí ìrun kankan téèyàn kí ní dédé ìgbà tí òun bá fẹ́ kẹnu bọlẹ̀ tó òun fẹ́ wọ̀ tí mẹ́gíríbì ń kù sáátà kọ́ wọlé àfi tó bá jẹun lókù bí yàn bá jẹun kó tètè san. Ànábì ní ẹ̀yàn náfìlà méjì tẹ́ bá wá yàn tán súnmọ̀lẹ̀ yà kò lẹ́yìn tẹ́ bá wá yàn náfìlà yìí tẹ́ bẹ lọ́hùn ẹ wá sọ pé àwọn onímọ̀ kan ní àdúrà yìí ṣe ká tó sálámà ní ká ṣe ni àbí tá a bá sálámà tán sẹ́rí ìtọ́lọ́lá àfi àjùnà tá a bá sálámà tán gẹ́gẹ́ bí àgbọ́yé àdéhìsì yìí. Ànábì ní wọ́n wá tẹ́wọ́ sọ́lọ́run lẹ́yìn náfìlà méjì ní rákà àkọ́kọ́ lẹ́yìn fatia yìí tó dáa jù kakúlẹ̀ yà wọlé káfíròn rákà kejì lẹ́yìn fatia kasratul ikhlas ìyẹn kúlẹ̀ wallahu ahad ọ̀rí pé kò gùn kò gbọ́ lákòókò ntọ́ ìtúgbèsí ayé ara rẹ̀ sí nìyẹn ọwọ́ ayé òpònú títí ọwọ́ ń lọlé aláyẹ̀wò wọn ń dá onísàárà wọn ní ọ̀rá díẹ̀ kọ́ lọ́ fi sí níjọ́ ni wọ́n gán ti jáde ẹgbẹ̀yìn ọ̀tún wá gbádìí ọ̀hún délé ọ̀tún gbé fún ìyàwó ọwọ́ sọ fún ìyàwó kí ìyàwó yanjú adìẹ dáadáa má fẹnu kan mọ́ bí ọ̀rẹ́ o má fẹnu atari ọgbọ́rọ̀ kan lẹ́nu o àwọn ìbára lónìí ọ̀dà gbogbo ẹ̀gídí gbọ́n òdinú abọ́ ọ̀hún gbé lọ fáwọn ìbára ìyàwó ń sépèlé ọ̀pẹ níjọ́ làwọn ti jáde ẹgbẹ̀yìn wọkùnrin yìí àdúrà wàá gbà nítorí wípé ẹni tó yẹ kó fọ̀rọ̀ rẹ lé lọ́wọ́ nǹkan òfin lé lọ́wọ́ ni. Ànábì ní bàbá yẹn náfìlà àtàwọn sọ fọlọ́run ala umma inni astakhiruka bi ilmika wastakdiruka bi qudratika wasiyaluka min fadlika al-asim fa innaka takdiru wala akdir wa ta'lam wala a'lam wa anta allamul ghuyub ala umma in kunta ta'lam ana asal amra wa yusammi hajatahu خير لي في ديني ومعاصي وعاقبة أمري أو قال أعجيله وأجيله فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن أصل أمر سر لي في ديني ومعاصي وعاقبة أمري أو قال أجيله وأجيله فاصرفه عني واصرفني عنه واقدر لي خير حيث كان ثم أرديني به. Àdúrà yóò jù bẹ́ẹ̀ lọ ẹlòmí ẹ̀yin tẹ́ ẹ máa kéwù ni wọ́n ẹ̀yin àfáàní kalẹ̀ lè ṣe léyìí àwọn táwọn àmọ̀ nǹkan àyè wà fún ọ bí nǹkan bá wọlé tọ̀yàn lójijì bó wájú obìnrin náà lọ́mọ kó tiẹ̀ kéwù gan kó máa wá sí nǹkan oṣù lọ́wọ́ ọ wá fẹ́ ṣe nǹkan ṣé yóò wá ní sùúrù ọ fẹ́ rajà kan ẹ̀rù wá ń bà ṣé kí n rajà yìí àbí kí n má rà ẹ̀rù wá ń bà ṣé yóò wá ní kó wá jama mùsùlùmí ṣé kọ́ wá ní sùúrù kí ó fi parí nǹkan oṣù ní yọ̀bọ̀ máa lọ́wọ́ àwọn onímọ̀ èèyàn lè láì yẹn náà fìlà ọ̀ lè bẹ́ lọ́hùn pẹ̀lú àdúrà yìí ọ̀ lè ṣe ládùúrà pé ọlọ́run tí mo fẹ́ ṣe bóyá kí n tu lédè yorùbá kẹ́lẹ́ bá a mọ rírì ẹ̀ kẹ́lẹ́ bá a mọ̀ wípé kì í ṣe wípé bóyá ọkàn rojọ́ lásán fọlọ́run ìtumọ̀ rẹ̀ ni pé àlà umma ìrẹ́ ọlọ́run ọba mi ò inni astakhiruka bi ilmika mọ́ bí ọ́ mo fẹ́ kọ́ ṣẹ̀ṣà fún mi nínú tí mo fẹ́ ṣe yìí kí n lọ rìn àjò yìí ni àbí kí n má lọ kí n fi ọmọ yìí ni àbí kí n má fẹ́ kí n rajà yìí ni àbí kí n má rà bí ilmika nínú ma rẹ ọ̀nẹ́mà jẹ̀mí lọ́wọ́ ọlọ́run ìyẹn fún mi wastakdiruka bi qudratika ọlọ́run mo wà ràn lọ́wọ́ rẹ pẹ̀lú agbára rẹ ọlọ́run ṣẹ̀ṣà fún mi ṣé kí n sí àbí kí n má ṣe wasiyaluka min fadlika al-asim mo bí ọ́ pẹ̀lú ọlá rẹ ìdẹ̀ra rẹ tó tóbi fa innaka takdiru wala akdir ìrẹ lọ́ba alágbára èmi ò lágbára kankan wa ta'lamu wala a'lam ìrẹ lọ́ba tó nímọ̀ èmi ò mọ̀ kankan
èmi ò mọ nǹkan kan ẹni tí ń wo ṣe fún ọ kí ló náà rí ẹni tí ò mọ tí ó sọ náà wa anta allamul ghuyub ìrẹ lọ́ba onímọ̀ àkọ́kọ́ ìrẹ ló mọ̀ ń tọ́ pamọ́ ẹnìkan mọ̀ ń tọ́ pamọ́ ọ wà ní Allahumma ìrẹ Ọlọ́run in kunta ta'lam tó bá yí ọ sí tó bá mọ̀ ana asal amra pé ntí mo fẹ́ ṣe yìí wa yusami hajatahu ọ wà dákọ̀ bùkátà tó fẹ́ kó sí ntó fẹ́ ṣe ntí ń dọ̀ọ́lá mú ìrìn àjò tó fẹ́ lọ ìrẹ Ọlọ́run safari ila baladi kasa wa kasa ìrìn àjò tí mo fẹ́ lọ báyìí aw sawaji min binti fulani bini fulani ọmọ lágbájá tí mo fẹ́ Ọlọ́run bó bá dá josese khairu li tó bá lóore fún mi fi dini níbi ẹ̀sìn mi wa ma'asi àti gbésí ayé mi wa akibati amuri tó bá jẹ́ pé àti botan mi ó dá lérí ọ̀rọ̀ yìí Ọlọ́run josese o àbí kó sọ wípé ajilihi wa ajilihi ó súnmọ́ ni abojina ni fakiduri li Ọlọ́run o kádàrá rẹ̀ fún mi wa yasiri li ṣe ní rọrùn fún mi o summa barikili fi wa bá mi falubarika sí wa in kunta ta'lam tó bá yé Ọlọ́run sí tí Ọlọ́run mọ̀ ana asale amra pé tí mo fẹ́ dáwọ́lé yìí saruli aburú ni ó jẹ́ fún mi ní bá dáadáa bombe fi dini yo pa mi lára nbi ẹ̀sìn wa ma'asi àìmọye obìnrin tẹ́yàn ọ̀fẹ́ yo sọ de lérí ibu ni yo sì bá tiẹ̀ lọ àìmọye ọkọ tẹ́yàn ọ̀fẹ́ yo ba ye rẹ̀ jẹ́ wo kódà yo ba jẹ́ kọjá títún ṣe wa ma'asi àti gbésí ayé mi àìmọye kẹ̀kẹ́ tẹ́yàn ora ti sọ ní de lérí ibu ọlọ́mọjà sí nǹkan ra ni lèyàn fi belon wa akibati amuri àti bọ̀tán mi lérí tí mo fẹ́ ṣe yìí ó yé Ọlọ́run sí o tó bá jẹ́ pé kò ní dá àbí kó sọ pé ajilihi ó súnmọ́ ni wa ajilihi àbótí ẹ̀jìnà fasirifi anni Ọlọ́run mo bẹ́ẹ̀ mo fàánù rẹ̀ bẹ́ẹ̀ bí ẹ̀jìnà sí mi o wasirifi ni anni bó náà jìnà sí mi já kọ́ra wa tì má jà ríra wa mọ́ bó bá jẹ́ pé ìyàwó ni tó bá ti sọ fọ́lọ́run ó sì wọ́ bí ọba ní dá ọ ti fi lọ́wọ́ Ọlọ́run nínú kẹ ẹ lura yín nǹkan kan tí ò tó nǹkan báyìí ní ilẹ̀ fi ní fẹ́ra yín mọ́ bẹ́ẹ̀ yóò ti ẹ̀ lura ẹni àìmọye tó lè ṣe dénà tẹ̀ fi ní fẹ́ra yín mọ́ bó ṣe rìn àjò ọ̀fẹ́ lọ́rìn àjò lọ́la ọwọ́ àṣàdúrà yìí lálẹ́ òní sẹ́ni tó bá dàrọ̀ ọjọ́ kejì nínú kọ́ ṣe tán nínú kọjá pé owó tó fẹ́ fi travel nínú kí wọ́n jí gbé nínú kámi rẹ̀ ọkọ̀ kàjílà ọjọ́ kejì èmi mi ò lọ́rìn àjò yìí mọ́ ìkan ó ṣèkà tọ́lọ́ ti fi lọ́wọ́ Ọlọ́run pé ibi tí mo fẹ́ lọ yìí wọ́n khayra haisu kan Ọlọ́run èyí tó dájú nínú tí mo fẹ́ ṣe yìí ni ọjọ́ bọ́ sí o kádàrá èyí tó dájú fún mi summa aridini bihi wá bá mi yọ́nú sí tó bá ṣẹlẹ̀ nínú ẹ̀ kí n lọ kí n sí àbí kí n má sí bí mo ti kálé de Lárúbáwá yìí èyàn lè sọ lédè Yorùbá kódà bọ́ọ̀bá náfìlà yìí ọbọ̀ sí pàjáwìrì ọ̀ lè rí náfìlà yàn ọ̀ lè sọ fọ́lọ́ náà torí náfìlà yìí gẹ́gẹ́ tẹ́lẹ̀ onídìí àníyàn tó bá fẹ́ yan náfìlà méjì yìí dàníyàn síwájú Ọlọ́run pẹ̀mí rẹ̀ pọ̀ pé n tó fẹ́ torí ẹ̀yàn náfìlà yìí ni bẹ́ẹ̀ náà ní bàbá wa ráyè yan náfìlà sọládùá lédè Yorùbá Ọlọ́run tí mo fẹ́ ṣe nǹkan báyìí wù mí mo fẹ́ lórin àjò báyìí mo fẹ́ ra nǹkan báyìí Ọlọ́run tó bá dá bó orí bá ń bẹ́ẹ̀ Ọlọ́run jó ṣeéṣe bí ọba dá Ọlọ́run dákun kó mi yọ mọ́jì ó ṣeéṣe ọ wà bẹ́ẹ̀ lọ́n lórí ẹ̀ bó ṣe de Yorùbá kò sí nítorí pé àdúrà fúnra rẹ̀ ẹ̀sìn ló náà ó dá wà ní. Ànábì wa ni wa ma nadima man istakhara li khaliq ẹni tó bá sọ fọ́lọ́run ọba dẹ́dà pé kó sẹ̀sà fún èyí tó dá yìí tó ń wò ní sàbámà kò ní sàbámà bú wa ma nadima man istakhara li khaliq ẹni tó bá bí Ọlọ́run ọba dẹ́dà ìpè Ọlọ́run yẹn fún mi kò ní sàbámà bú bọ̀ wasawara li makhluqina li mu'minina wa tasabbata fi amrihi lẹ́yìn tó ti wá sọ fọ́lọ́run tó pé kọ́lọ́run wọ́n yàn fún ọ wàá fi ọ̀rọ̀ rẹ lọ àwọn ẹni rí àwọn mùsùlùmí gidi àwọn èèyàn rí bó bá yẹ pé ìyàwó lọ fẹ́ẹ́fẹ́ wọ́n fi lọ àwọn èèyàn rí mo pàdé ọmọ kan báyìí ọmọ ìlú báyìí ni kọ́dọ̀ ọmọ agboolé báyìí ni bó lè rí sí tábàtì àwọn náà a sì mọ ìyá dáadáa ni ìyá rẹ bàbá rẹ dá abọ́ dúpẹ́ fi lọ àwọn èèyàn rí torí tó bá tó fi lọ mùnáfìkí ẹ̀dá kò ní jí ó ṣeéṣe o ọ̀fẹ́ ra mọ́tò ọ lọ fi lọ́rẹ́ rẹ tó jólè kò ní jí òní ọ̀gbọ̀wọ́ nkúgbẹ̀yìn ẹ má jẹ́ ntàn yín Ọlọ́run àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run má jẹ́ àṣìṣe bó bá jẹ́ pé ìrìn àjò kan náà lọ fẹ́ lọ́wọ́ fi lu àwọn èèyàn tí wọ́n ti lọ bẹ̀rí tí wọ́n jẹ́ nire ìlú báyìí mo fẹ́ travel lọ Dubai country báyìí ẹ dákun bó ní sẹ́ńbẹ̀ èló ni wọ́n máa ń san báwo ni kódà bí èèyàn máa gbàmọ̀ràn èèyàn máa béèrè ọ̀rọ̀ torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé Ọlọ́run sọ pé wasawirhum fil amri Ọlọ́run sọ fún Ànábì ni wípé gbàmọ̀ràn lọ́wọ́ wọn ṣe mọ̀nà pẹ̀lú ọ̀rọ̀ yẹn fàyíṣà àsámtà tó bá ti wá nípinnu fàyíṣà àsámtà tó bá ti wá nípinnu wípé yìí tí mo fẹ́ ṣeré tó ti nípinnu wípé ìrìn àjò yìí mo fẹ́ lọ máa lọ ní o fatawakkal ala Allah wá gbára lọ́lọ́run èyí tẹ́mi tó bá ti yan náfìlà yìí tán èyí tẹ́mi rẹ̀ bá dúró sí tẹ́mi rẹ̀ bá ṣe ni ọ ṣe tẹ́mi rẹ̀ bá ní ọ máa fẹ́ lọ
títí dìgbà tí kádàrá Ọlọ́run fi ṣe tẹ́mi rẹ̀ bá ní ìrìn àjò yìí dá ẹ̀mí rẹ̀ lọ máa lọ títí tí kádàrá Ọlọ́run fi ṣe torí pé ní tó jẹ́ àǹfààní ó wà ní wípé ká yan náfìlà yìí fúnra wa bó bá láǹfààní àti lè yan náfìlà bóyá obìnrin ṣe nǹkan oṣù lọ́wọ́ bóyá ọkùnrin bára rẹ̀ ní pàjáwìrì òun kàn lọ lọ́nà lọ bá rí kẹ̀kẹ́ kan tó fẹ́ rà ó bá rí masínì àlòkù ọmọ tí ń ṣe tí tòun tó fi fẹ́ tà adì àgbébọ̀ ìbá máa pa ọmọ rẹ̀ fẹ́ni tó ní kò ní gbé wájà bọ́ tí wàá rí náà ọwọ́ abẹ́ lọ́wọ́ lọ́wọ́ kí ni ìsì wù mí Ọlọ́run má máa jẹ́ jẹ̀bi bọ́ ń bẹ̀ ìyẹn máa kó gbogbo nǹkan léwájú Ọlọ́run ní kéje pọ́ máa wá paláyẹ̀wò ẹ̀dá kun bàbá ẹ̀ bá yẹ̀ wò mo ti pàdé mọ́tò kan nísìn ẹ̀ bá yẹ̀ wò kọ́lọ̀ báyìí ni kọ́lọ̀ rẹ̀ ṣékọ̀ ní gbogbo nǹkan wọ̀nyí ọ̀ ń ṣera rẹ lófò ní o ọ̀ ń ṣerun ara rẹ lófò ní o Ọlọ́run má gbàgbọ́ wa jẹ́ ọ wà sọ fọlọ́run in tó bí tó fi jọ́dá ìgbà pé kọ́ sọ fọlọ́run fúnra rẹ ni wípé wọn yìí bá yẹn náfìlà yìí nígbà tó wà ní àfáà àwọn olè mọ́kéwù ẹ̀yẹn ẹ bá mi yẹn ń tẹ́ bá rí ẹ fún mi lábọ̀ irọ́ ni o ipe tábà wà ní àbí kéèyàn yẹn náfìlà tán nígbà tẹ́ yẹn náfìlà tán ntẹ́ bá ti lálàárí nǹkan pupa nǹkan yẹn ọ̀dánu tẹ́ bá lálàárí nǹkan dúdú nǹkan yẹn kódà tán yányán yóò fẹ́ ní wàhálà nú tẹ́ bá lálàárí nǹkan funfun ọ̀dà yányán irọ́ ni ànábì òwú bẹ́ẹ̀ o tọ́ ọba ti yẹn náfìlà fáìzà àsámtà fatawakkal ala Allah gbára lọ́lọ́run yìí tẹ́mi rẹ̀ bá ṣe ni ọmọ ṣe lọ àmọ́ pé àfẹ́ ìdákẹ́ bá yẹn náfìlà ntẹ́ bá rí ẹ wá gbàbọ̀ lọ́la kò sínú Islam kéèyàn fọ̀rọ̀ lọ yẹn kí wọ́n ní àbáyín sáyé sùn àbáyín ṣe é sẹ̀kára lórí ẹ̀ níta bá rí ẹ wá gbàbọ̀ lọ́la ẹlòmíì wọ́n máa korúkọ kalẹ̀ ẹlòmíì ọkọ̀ gbogbo yóò korúkọ ìkalẹ̀ yóò korúkọ yẹ kalẹ̀ àkọ́kọ́ nínú tí yẹn fi mẹ́lẹ́ bọ àfà àbí babaláwo kátó bá ti lọ bá tí bá ti ń béèrè pé kí ló kọ yín kí ló kọ ya yín ẹlẹ́bọ ni ọ̀sìn rẹ̀ débẹ̀ ni wọ́n ní nàín sí ni jama mùsùlùmí àwa máa wí ó ṣeéṣe kẹ́ gbà ó ṣeéṣe kẹ́ má gbà àìwí òsì àìgbọ́ bùṣe agbọ́mọ gbàlóòkù tí ó jẹ́ ká agbọ́mọ gbàlóòkù tí ó jẹ́ ká subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.